bá ń pariwo ọlọ́jọ́ ìbí o. Àyọ̀kí. ẹ bá mi pè é bí ológun ẹrú o. Àyọ̀kí. ẹ pariwo rẹ̀ bí oníwọ̀fà ẹgbẹ̀fà. Àyọ̀kí. alájà Adébùkọ́lá o ọmọ Àbákẹ́. Àyọ̀kí. aya Alhaji Lukman alias Elukwensi. Àyọ̀kí. mama Kadija ńlẹ́ o mama Kausara. Àyọ̀kí. every 7th of September lábí ọ̀sáyé. Àyọ̀kí. ẹ bá mi pè é bí ológun ẹrú. Àyọ̀kí. ẹwà dúmáradán tí ń sọjọ́ bí o. Obìnrin rere lọ́dẹ̀dẹ̀ ọkọ. Èjìwùmí ọmọ wọn ní Ìkìrè. Obìnrin rere lọ́dẹ̀dẹ̀ ọkọ. ẹ wo Èjìwùmí o arẹwà lóbìnrin ẹlẹ́yinjú ẹgẹ́ o olójú oge ẹ̀rín ló fi ń dọ́kọ lọ́rùn òyìnbó alábẹ́rẹ́ lẹ́mọ̀ mi kéèké aya Alhaji Àyìnlá Lukman Masud tí ń ṣe dádì kéèké aláṣẹ àtolùdásílẹ̀ Optical Limited ní Detroit Michigan ìyẹn ní Amẹ́ríkà sọ́kọ̀ rẹ ló pè wá o tó ní kákí ọ̀dẹ́lé. ìbálòdé tòní o ìbádọ́wọ́ Elédùmarè ọba alájà Adébùkọ́lá mo bá dúpẹ́ o. Àyọ̀kí òyìnbó alábẹ́rẹ́ alias mọ̀mí kéèké Detroit Michigan ló ti ń pawó wálé o. ó yá jẹ́ àwárelé bàbá tó bí ọlọ́mọ ìyẹn ní Ìkìrè ẹ̀wù òwúrẹ́ ọmọ kankú lọ́nà èjìgbò. ọmọ Òwúsá ni ọ́ ẹ́ ọmọ Òwúsá ni ọ́ wá Ìkìrè ilé nílé rẹ̀ o ọmọ Òwúsá ni ọ́. ọmọ Òwúsá ni wá o ẹ́ ọmọ Òwúsá ni wá o wá Ìkìrè ilé nílé àwa o ọmọ Òwúsá ni wá. bàbá péré akọni àfidà lálẹ́ gàràgà alájà Adébùkọ́lá ò Fásilátì Àyọ̀kí mo mọ̀ bọ́ dúpẹ́ o. Sisi North alias Mami K Detroit Michigan ló ti ń pawó àìjẹ́ wálé o. ìlọ́yà mo fẹ́ wá relé bàbá tó bí ọlọ́mọ ìyẹn nílé Alhaji Isa Mákindé pẹ̀lú Elizabeth Àbákẹ́ Mákindé o. ọmọ gbàgbé pé Ìkìrè ọgbọ́n ṣe ń bẹ ní sẹ́lẹ̀ bàbá àtìyá tó bí ọlọ́mọ ẹ̀wù ìwérin ọmọ àkànkú lọ́nà èjìgbò. ìwérin nìyó ìwérin ló bí yín mo lẹ́ẹ̀gbọ́dọ̀ mẹ́mú ọpẹ́ ògìyàn lówó yín dàgbà àní mo lẹ́ẹ̀gbọ́dọ̀ mẹ́mú ògìrọ̀ ìgbà tẹ́ ẹ mẹ́mú ọpẹ́ tẹ́ ẹ mẹ́mú ògìrọ̀ Adébùkọ́lá o. èwo ni ìgbàgbọ́ ní ọmọ rìn ńlẹ̀ fún náà ọmọ aláǹjà tí ń bẹ̀ létí gbọ́ ìyá abóhùn ọ̀sà wọn fọ́hùn òdì lálọ́ ọmọ ewu délé ewu dákin ẹ̀wù wẹ́rin ọmọ dálẹ̀ gbé wúrà ọmọ dálẹ̀ gbèsù gángan ìwọ lọmọ ẹ̀wù filé hàn mí o. alájà Adébùkọ́lá Fásilátì ọmọ lọ́jọ́ bí òní ni mo fi ń sọ wípé ọmọ ewu fọ̀nà hàn mí mo léwu òní fọ̀nà Àbújá lé Ìkìrè ọmọ ẹnikẹ́ni nílé bàbá tó bí ọlọ́mọ ẹ̀yin lọ́ọ́ máa kàn kú olóòkú biribiri ọmọ kànkú olóòkú biribiri bàbá yín ní kànkú olóòkú tí ó sí nílé bàbá tó bí ọlọ́mọ gangan Adébùkọ́lá o Àyọ̀kí ọmọ ewu kéré ọmọ aláya tí ń bẹ létí ọ̀yà ẹ̀yin lọ́mọ olóṣàbọ̀nù ọmọ olóṣàbọ̀ kíkí ọmọ àti ìdíjẹ̀gbìn ọgbọ́nlé bàbá tó bí ọlọ́mọ ìwọ lọmọ olómi mẹ́ta ọ̀hún ìyàkí ara mẹ́numẹ́nu ara olúburú sanilé bàbá tó bí ọlọ́mọ ni ọmọ onígbò kan àjòjò gbọ́dọ̀ wọ̀ mo gbọ́ pájòjì tó bá wọ gbòòrò yọ Dẹ́bọ́ra ìwéré ni mo ràn ló ń jẹ́ nàkí mo róhùn yọ wéré mo sáwọnú gbólọ ṣe bẹ́yìn lọ́mọ alukọ́ tó ti tewú lòun òjò aludùndún tewú sọ pé òun òjò alusakara tewú sọ pé òun òjò ìyẹn nílé ara Ìkìrè ni wọ́n fi ń sọ pé tewú òjẹ́ fẹ̀yìn kulé ara Ìkìrè ọmọ ẹnikẹ́ni ńlẹ́ Adébùkọ́lá o Fásilátì Àyọ̀kí òkú ọdún ọmọ àjòjì wẹ́rẹ́ ọ̀nà Ìkìrè òkú ọdún ọmọ onílùú Gbẹ̀du ọmọ agúnyánmọ̀dì ọmọ fẹ̀wù hànmí fọ̀nà hànmí ọmọ onídòdò Ìkìrè o dòdò Ìkìrè wù mí ẹ bá mú kan kí n ro mú bọnu ẹ̀yin lọmọ ọya tí ń gbàgbà níyàwó àtàrúgbó ṣe lóge àkúfọ́ ìkòkò tí ń ro kànkẹ́kànkẹ́ ọmọ akọ̀mọ́ tó sì ká lẹ́yìn ọmọ gbàgbé pé ilé ìyálàgbà ilé bàbá ọmọ là kó
sùn ọmọ bàbá tilé bàbá tìyẹ́ ẹ̀dẹ́ ilé ọkọ ẹni là á gbà lọ ìlọ́ tó wá di Ìsẹ́yìn òro ọmọ ẹbẹ̀ dímọ̀ kọ nílé ọkọ rẹ̀ náà. ẹ bá mi ké sí aláàjì tèmi dáadáa aláàjì Àyìnlá Lúkú Mọ̀súùd dádì kéèké alias Lúkú MC ọmọ Balógun Àwáyé ìyẹn ní Ìsẹ́yìn òro ọmọ ẹbẹ̀ dímọ̀ kọ aláṣẹ àti olùdásílẹ̀ CEO Optical Freak Limited náà ni ìyẹn ní Detroit Michigan America ṣẹbẹ̀ náà ti ń pawá ìjẹ́wálé àfúnni ló ń jẹ mọ́ wo bẹ̀ ọ̀rẹ́ aráàlú olówó orí ọkọ̀ alájà Adébùkọ́lá Fàsílà Táyọ̀ kí bébì alájì ìtẹ̀mí ó sì kú léde lẹ́yìn bàbá rẹ̀ tó lọ ọmọ lẹ́tà alájì Mọ̀súùd Àjàdí Balógun bàbá ọjà ọmọ Balógun dòńdó dáwà ọmọ alájà Mọ́ríàmọ̀ Olúwafúnṣọ́ ọmọ wọn alájàsá ẹkú tọnu ìyẹn ti Benin Republic ẹ gbọ́ nítorí ọkọ lọ́jọ́ òbí ẹja relé bàbá tó bí lọ́mọ ẹja fẹsẹ̀ àjò àyàn ẹ bá ń gbé kinní ọ̀hún òkè Aya Balógun dòńdó Aya Balógun dòńdó dáwà o Adébùkọ́lá Aya Balógun dòńdó dáwà o òyìnbó alábẹ́rẹ́ mi Aya Balógun dòńdó dáwà o lẹ́mọ̀ mi kéèké Aya Balógun dòńdó dáwà o aya Lúkú MC Aya Balógun dòńdó dáwà o aya Àyìnlá Lúkú Mọ̀nù Aya Balógun dòńdó dáwà o ọmọ Balógun Àwáyé Aya Balógun dòńdó dáwà o Ìsẹ́yìn òro nílé rẹ̀ Aya Balógun dòńdó dáwà o aláṣẹ Optical Freak Limited Aya Balógun dòńdó dáwà o ẹ pariwo Balógun o Aya Balógun dòńdó dáwà o Aya Balógun dòńdó Aya Balógun dòńdó dáwà o Aláàjì Lukman jẹ́ kárẹ́lé òkè kan ń bẹ nísẹ̀yìn tó jẹ́ bẹ́ẹ̀ dí o òkè kan ń bẹ nísẹ̀yìn tó jẹ́ bẹ́ẹ̀ dí o bógun bá ti dé o òun ni ó gbà wá kalẹ̀ lọ́wọ́ ogun ó yá. òkè kan ń bẹ nísẹ̀yìn tó jẹ́ bẹ́ẹ̀ dí o òkè kan ń bẹ nísẹ̀yìn tó jẹ́ bẹ́ẹ̀ dí o bógun bá ti dé òun ni ó gbà wá kalẹ̀ lọ́wọ́ ogun. Adébùkọ́lá aya wọn nísẹ̀yìn ọmọ Mákindé ọmọ wọn ní Ìkìrè ńlẹ́ mọ̀mọ́ Kádíjà mọ̀mọ́ Káúsàrà ilé ọkọ ti yáṣẹ́ jẹ́ ká lọ sí Ìsẹ́yìn àní òun ni ó gbà wá kalẹ̀ lọ́wọ́ ogun ọ̀yá. òkè kan ń bẹ nísẹ̀yìn tó jẹ́ bẹ́ẹ̀ dí o òkè kan ń bẹ nísẹ̀yìn tó jẹ́ bẹ́ẹ̀ dí o bógun bá ti dé òun ni ó gbà wá kalẹ̀ lọ́wọ́ ogun. mo ní bá a bá perí akọni a sì fi dà lálẹ́ gàràgà ilé ọkọ lọ́jọ́ ìbí ni mò ń rè lọ́wọ́lọ́wọ́ mo tún gbé wà mí ìdè mo ti bọ́ tèsílẹ̀ ráyé bí ẹjẹ́ ń gbalé ọkọ rẹ̀ náà lọ nílé olówó tí ń fowó ṣàánú Aláàjì Àyìnlá ńlẹ̀ Lúkú Mọ̀súùd dádì kéèké alias Lúkú MC ọmọ bàbá wa tó wọ́ káàlẹ̀ sùn lọ́jọ́ sí bàbá wa Aláàjì Mọ̀súùd Àjàdí Balógun bàbá ọjà ẹ bá ń ké sọ́kọ lọ́jọ́ ìbí o pé mo fẹ́ gbalé bàbá rẹ̀ náà lọ ṣe bóun ló pè mí tó ní wá kí aya rẹ̀ náà Ìsẹ́yìn òròrè ọmọ ẹbẹ̀ dímọ̀ kọ ìlú ẹ̀yẹ kìkì ẹ̀gàn ìlú ẹ̀yẹ kìkì àpọ́nlé níbi tójú ti ń bú ni tójú gba ẹnu lọ ọmọ ẹyẹ tóbu lóró òun jẹ ẹyin lọmọ ọkà tóbu lóró òun jẹ nílé bàbá ẹyin agbọ́kẹ̀ǹbẹ̀ agbọ́tọ̀yọ́lé a sì gbọ́ ti Ìbàdàn Mèsì ọ̀gọ̀ nílé Olúyọ̀lé o ẹnìkan ò gbọ́ ohun tí ìlú máa kí ń wí ìyẹn ní Ìsẹ́yìn òrò nílé ọmọ ẹbẹ̀ dímọ̀ kọ ẹ gbọ́ bó bá dijọ́ ìjà ẹjá lọ bá Sàbàrí ní Ṣakí bó bá dijọ́ eré ẹránṣẹ́ kọ ọmọ ẹbẹ̀ dímọ̀ kọ ẹ̀yin lọmọ òkè mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ tó làlú Ìsẹ́yìn jà bẹ́ẹ̀ bá dárúkọ ẹbẹ̀ dí Olúòfì ẹ̀yìn jù ẹ́ pẹ̀lú atamáfọn ẹ̀yin lọmọ orò ń pagi orò ń pọ̀pẹ̀ orò ń pagbágúdá nílé bàbá ẹ̀yin ọmọ aṣẹ́ tí mumi tó dára nílé bàbá tó bíyàn lọ́mọ sẹ́yìn lọmọ bèrè kó o tó wọ̀ níbi téwé pákí tí ń jẹ́ àríyíkẹ́ tí kòkòrò ń jẹ́ bẹ́lẹ̀ wò tí igi òjò ń jẹ́ olúwọ̀nrán tágbàdo òjò ń jẹ́ tọ̀pábọ̀dí kó o mú jójó ńlé bàbá rẹ bàbá tó bí ọlọ́mọ kékeré Ìsẹ́yìn òwú ní ká àgbà Ìsẹ́yìn aṣọ ní hun nílé bàbá wọn ọ̀sàlànsálà ni yín ti ń tọwọ́ àlejò bọmi pé ó máa ń jẹun lọ wọn àní bàlejò pé bó ló ti wá kárí ni lókèrè kásẹ̀rín músẹ́ ti lé bàbá ẹ̀yin ni ìwà aláàjì mi rèé ọlọ́run ọba mi ń gbọ́ Lúkú MC ó gbajúmọ̀ léèyàn alájà Adébùkọ́lá Fàsílà Táyọ̀ Mọ̀súùd ọmọ ọlọ́jọ́ ìbí ẹ̀yin dàsẹ́yìn lè ní ké sí o
màmá kádíjà tèmítọ́pẹ́ màmá káwùsára àti ìdẹ̀ra olúwa ìwọ ti sọdún èyí mo ní wa wá sẹ̀míràn sí i àsọdúnmọ́dún la wá àsọdúnmọ́dún àsosùmọ́sù la wá àsosùmọ́sù èèyàn tó bá ní ẹ lọ kẹ́ ẹ mọ́bọ̀lẹ́ òní dé bá láyé ọkọ rẹ ló pè mí lórí aago aláàjì mi pàtàkì olówó tí ń fowó ṣàánú ọ̀rẹ́ aráàlú olólùfẹ́ mẹ̀kúnnù aláàjì àyìnlá lukman masud dadi kéèké aláṣẹ àti olùdásílẹ̀ optical freak limited bàbá àwa ìwé lèmi ń ké sí mọ́lẹ́ òní sì ṣe bàbá onínúure alájà adébùkọ́lá fàṣílà àtàyọ́kì bọ́ síbí kọ́ ọ gbé bọ́dì lókù adébùkọ́lá gbé bọ́dì rẹ̀ òye gbé bọ́dì rẹ̀ àyọ̀kì gbé bọ́dì rẹ̀ òóyá gbé bọ́dì rẹ̀ nọ́ọ̀sì gbé bọ́dì rẹ̀ òóyá gbé bọ́dì rẹ̀ màmá tọ́pẹ́ gbé bọ́dì rẹ̀ òye gbé bọ́dì rẹ̀ màmá káwùsára gbé bọ́dì rẹ̀ òye gbé bọ́dì rẹ̀ aya àyìnlá gbé bọ́dì rẹ̀ òye gbé bọ́dì rẹ̀ ọmọ àbákẹ́ gbé bọ́dì rẹ̀ òóyá gbé bọ́dì rẹ̀ ọmọ mákindé gbé bọ́dì rẹ̀ òye gbé bọ́dì rẹ̀ ìkirè sani ilé rẹ̀ gbé bọ́dì rẹ̀ wàá sẹ́mìíràn sí i gbé bọ́dì rẹ̀ àní wàá sẹ́mìíràn sí i.